A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti gbáradì láti bẹ̀rẹ̀ ìwádìí tuntun lórí n2.8 trillion owó àyọkúrò ìrànwọ́ epo láti iléeṣẹ́ elépo NNPCL. Iléeṣẹ́ olùṣèwádìí KPMG ti kọ́kọ́ ṣe ìwádìí àkọ́kọ́ tí ó mú wọn ṣe àdínkù owó ọ̀hún sí n2.7 trillion látorí n6 trillion. Bákan náà ni ìjọba àpapọ̀ tún ń gbèrò bóyá kí wọ́n gbé iṣẹ́ ọ̀hún fún iléeṣẹ́ ọ̀tọ̀ audit firm tàbí fún auditor general ìjọba àpapọ̀ láti lè mọ iye tí ìjọba ń jẹ iléeṣẹ́ epo yìí ní tòótọ́. Níbi ìpàdé ìgbìmọ̀ àwọn alámòójútó owó ìjọba tí ó wáyé nínú oṣù kẹta ọdún 2024 ni wọ́n ti ṣe àfihàn yìí kí ẹ̀dà rẹ̀ tó akọ̀ròyìn lọ́wọ́. Ní 30 oṣù karùn-ún ọdún 2023 lẹ́yìn wákàtí díẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu kéde wípé kò sí ìrànwọ́ lórí epo mọ́ ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL Mele Kyari sọ fún ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ wípé ìjọba àpapọ̀ ṣì ń jẹ iléeṣẹ́ wọn ní n2.8 trillion owó tí wọ́n ti ná lórí ìrànwọ́ epo. Kyari ní láti ìgbà tí wọ́n ti pèsè n6 trillion ní ọdún 2022 àti n3.7 trillion ní ọdún 2023 àwọn kò tíì rí owó kankan gbà lọ́wọ́ ìjọba àpapọ̀. Ṣùgbọ́n nígbà tí ó ń jábọ̀ ìpàdé, mínísítà fún ìṣúná Wálé Ẹdùn ní Tinubu ní ojúṣe láti rí i dájú wípé wọ́n ṣe àyẹ̀wò fínífíní lórí ìṣúná NNPCL kí wọ́n sì ṣe àlàyé àbájáde èsì àyẹ̀wò. Ó ní àgbéyẹ̀wò yóò bẹ̀rẹ̀ láti ọdún 2015 sí 2021 láti fìdí owó tí NNPCL ní ìjọba àpapọ̀ ń jẹ wọ́n múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ti kó àwọn ológun wọn kúrò ní ìlú tí fàákájà ti wáyé, ìlú Okuama ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ughelli, ìpínlẹ̀ Delta. Bí a kò bá gbàgbé wípé àwọn ará ìlú yìí ń gbé ní ìgbé ayé àlàáfíà títí di ọjọ́ 14 oṣù kẹta tí ọ̀gágun 4 àti ológun 13 di olóògbé ní ìpa ìfọnáfọnṣu. Kì í ṣe wípé wọ́n pa wọ́n nìkan, wọ́n tún pín ẹ̀yà ara wọn wẹ́lẹwẹ̀lẹ. Ìṣekúpa yìí ni yóò mú àwọn ará ìlú Okuama sá kúrò nílùú pẹ̀lú ìbẹ̀rù wípé kí àwọn ológun má fi ààbò lé wọn lórí. Gbogbo àwọn tí wọ́n ṣekú pa ni wọ́n ti sin. Ọba tí wọ́n fi sí àhámọ́ náà ti gba ìyọ̀ǹda. Ní báyìí, àwọn ará ìlú Okuama yóò bẹ̀rẹ̀ àtúnṣe ayé, ilé àti ìlú wọn ní pẹrẹwu. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, Gómìnà Sheriff Oborevwori sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn wípé àwọn ológun ti gbà láti kó àwọn òṣìṣẹ́ ológun wọn kúrò ní Okuama. Ó ní ó dára kí wọ́n fi òye, ọgbọ́n àti sùúrù gbé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààbò. Gómìnà tẹ̀síwájú wípé àwọn ará ìlú lè padà sí ìlú ní ìrọ̀rùn báyìí kí wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn padà. Bí ó ti fi ìmoore rẹ̀ hàn sí ààrẹ, olórí ológun àti ọ̀gágun iléeṣẹ́ ológun fún òye àti ìfọwọ́sowọ́pọ̀ wọn. Bákan náà ni Oborevwori gbóríyìn fún ilé ìgbìmọ̀, àwọn lọ́balọ́ba, àwọn adarí pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè jàǹkànjàǹkàn tí wọ́n dúró tì wọ́n nígbà rògbòdìyàn yìí. Ó wáá fi dá àwọn ọmọ ìpínlẹ̀ Delta lójú wípé ìjọba rẹ̀ ní ojúṣe láti mú àlàáfíà àti ààbò bá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú àkọọ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Hadi Abubakar Sirika sẹ́ ẹ̀sùn jìbìtì ìwà ìkówójẹ n4.135 billion tí wọ́n fi kàn án ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Sirika àti ọmọbìnrin rẹ̀ Fatima pẹ̀lú ọkọ ọmọ rẹ̀ Jalal Sule Hamman ni wọ́n pè sí iwájú adájọ́ Silvanus Origi pẹ̀lú iléeṣẹ́ kan tí ó ń jẹ́ Alburak Global Investment Limited. Ọmọbìnrin rẹ̀ àti ọkọ ọmọ rẹ̀ náà bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn oníkókó 6 tí wọ́n kà sí wọn létí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ni ó fi ẹ̀sùn kàn gẹ́gẹ́ bí aṣojú ìjọba.
lẹ́yìn tí wọ́n ní àwọn kò jẹ̀bi ẹ̀sùn ní agbẹjọ́rò ọ̀kọ̀ọ̀kan wọn pè fún ìyọ̀ǹda tí adájọ́ sì fi àṣẹ sí i. Àgbàmòfin Kanu Àgàbí gba ẹjọ́ rò fún Sirika nígbà tí àgbàmòfin Mahmood Magaji gbè lẹ́yìn Jala Sule Hamma. Bí ó tilẹ̀ jẹ́ wípé agbẹjọ́rò ìjọba àgbàmòfin Rotimi Jacobs kọrò ojú sí ìyọ̀ǹda yìí, adájọ́ Oriji gba ìyọ̀ǹda àwọn mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú $100 mílíọ̀nù ọ̀kọ̀ọ̀kan wọn àti onídùúró méjì iye kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ní iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú lórí ìwádìí tí ó dìrọ̀ mọ́ ikú olórin Ìléríolúwà Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Èyí ń wáyé bí wọ́n ṣe ké sí lára mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú àwọn mìíràn lórí ìwádìí bí wọ́n ṣe ẹ̀ńbámú rẹ̀ illegal embalmment lọ́nà àìtọ́. Ìròyìn jábọ̀ wípé ọlọ́pàá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Bólúwatifẹ́ Adéyẹmọ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Darosha tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ Mohbad ní olú iléeṣẹ́ ọlọ́pàá Zone 2 níṣẹ́jú Joseph bàbá Mohbad àti ìyá rẹ̀ Abọ́sẹ̀dé. Lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ọlọ́pàá ní kí wọ́n ránṣẹ́ sí gbogbo àwọn tí Darosha dárúkọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Adarí ikọ̀ agbẹjọ́rò fún mọ̀lẹ́bí Mohbad, Monísọ́lá Odùmọ̀ṣù sọ nínú àtẹ̀jáde àná wípé ìfọ̀rọ̀wánilẹ́nuwò kejì wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá Zone 2 ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun. Ó ní ọlọ́pàá ti ń ṣiṣẹ́ láti ṣe àwárí ẹni tí ó ẹ̀ńbámú òkú Mohbad ní ọ̀nà àìtọ́. Ikọ̀ ọlọ́pàá yóò ṣe àfihàn rẹ̀ láìpẹ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Darosha ṣàlàyé rẹ̀ sí ní kété tí Mohbad kú wípé nígbà tí bàbá òun kú, wọ́n gbé iyọ̀ lé e láyà láti fi tọ́jú òkú rẹ̀ pamọ́ bí ẹní sùn títí ẹsẹ̀ mọ̀lẹ́bí yòókù yóò fi pé. Ó ní wọ́n sọ fún òun wípé èyí jẹ́ ọ̀nà àbáláyé tí wọ́n fi ń tọ́jú òkú pamọ́ kí ó má bàa bàjẹ́ kí ẹsẹ̀ mọ̀lẹ́bí tó pé. Ìdí nìyí tí òun fi ṣe bákan náà pẹ̀lú òkú Mohbad nítorí ọ̀pọ̀ ni yóò fẹ́ rí òkú rẹ̀ kí wọ́n tó gbé e lọ Ìkòròdú ní alẹ́ ọjọ́ náà. Àfihàn yìí fa oríṣiríṣi awuyewuye lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ìdí nìyí tí wọ́n fi fẹ́ mọ ẹni tí ó ẹ̀ńbámú olórin yìí láì gba àṣẹ ìjọba. Ikọ̀ agbẹjọ́rò mọ̀lẹ́bí ní àwọn ń retí àbájáde ìwádìí ọlọ́pàá kí wọ́n tó mọ irú iná tí wọ́n á fi onítọ̀hún yá lábẹ́ òfin. Bàbá Mohbad náà ṣe ẹ̀sùn wípé wọ́n ti ẹ̀ńbámú òkú ọmọ rẹ̀ kí òun tó dé ibẹ̀ ní ọjọ́ tí ó jáde láyé. Ó sọ èyí bí ó ṣe ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n bá a tọpinpin ohun tí ó ṣe okùnfà ikú ọmọ rẹ̀. Ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad kú ní ẹni ọdún 27. Ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó jáde lábẹ́ iléeṣẹ́ Malian Music tí í ṣe ti Naira Marley, ṣùgbọ́n Mohbad fi ibẹ̀ sílẹ̀ nínú oṣù kejì ọdún 2022. Iléeṣẹ́ ọlọ́pàá gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 13 dìde láti ṣe ìwádìí lórí ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Ikú rẹ̀ yìí kan náà ni ó yọrí sí fífi ọwọ́ ṣìkún òfin mú Naira Marley àti aláfẹ́ ènìyàn Balógun Ẹlẹ́tù tí gbogbo ènìyàn mọ̀ sí Sam Larry àti àwọn mìíràn. Ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2023 ni wọ́n hú òkú Mohbad láti fi ṣàyẹ̀wò ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀ autopsy. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.